Hasbunallahu wa ni'mal wakeel. Ni'mal mawla wa ni'mal nasir. This is Global Sounds Production. Hasbi Rabbi, Hasbi Rabbi, Hasbi Rabbi. Hasbi Rabbi, Hasbi Rabbi, Hasbi Rabbi, ya Allah. Ọlọ́run kò tó fún mi, ìwọ lágbára mi, ìwọ lálátìlẹ́yìn mi lórí bùkátà mi, ìwọ lálátìlẹ́yìn mi lórí ayé mi. Ayé ilé. Tó ẹ kú léèlà kó nílé o. Bẹ́ẹ̀ ni ẹ káàbọ̀ lákèrò ọ̀nà. Ọ̀rẹ́ mi ṣọ́ra. Ó tójọ́ mẹ́ta làákẹ́ ni a bá ti rí tipẹ́. Ọ̀rẹ́ mi ṣọ́ra ṣe. Bánú. Akíra wa pa kú sinmi tèní. Ènìyàn sọ. Adẹ̀kú múra sinmi tọ̀la. Ọ̀rẹ́ òdenu. A kú ìmúra sínú ọ̀sẹ̀ tuntun tó ń bọ̀ lọ́nà. Rígun aṣẹ bí ọ̀rẹ́. Ọ̀sẹ̀ táwọn wò níwájú yóò tù mí àti ẹ lára. Tòró ojú lárí. Àkọ́mọdé akágbàlagbà akóyún inú akáṣẹ̀dí. Ẹnu tán fi ń pa. A ṣe bá lọ́balọ́ba ṣe bá lóyè lóyè. A ṣe bá lóyè lóyè. A sì bá àwọn bọ̀rọ̀ kìíní inú wa. Ayé ìlú ń pa ni. A sì bá àwọn àgbààgbà nínú àwọn èèyàn. A sì bá àwọn àgbààgbà nínú àwọn onírànràn àwọn ẹ̀dá. A sì bá àwọn àgbààgbà nínú àwọn ẹranko bákan náà. A sì bá àwọn àgbààgbà nínú àwọn ẹja. A sì bá àwọn àgbààgbà nínú àwọn ẹyẹ bẹ́ẹ̀ ni nítorí pé Ọlọ́run ọba tó dé alẹ́ ayé fàgbà sínú ẹ̀. Ní Yorùbá fi ń sọ wípé ìfàgbà náà ni ò jẹ́ ká yé ogún. Bá ti gbàgbà fẹ́ni tágbà yé ọmọ kékeré náà ó dàgbà. Gẹ́gẹ́ bàgbàlagbà sì mọ̀ pé ọwọ́ ọmọdé ò tó pẹpẹ. Bẹ́ẹ̀ náà lọmọdé náà wé pẹ́ ó mọ̀ pé tàgbàlagbà náà wé lọ́wọ́ kiri ń gbé. Yorùbá fi ń pòwe wípé ọmọdé gbọ́n àgbàgbọ́n la fi dálẹ̀ ẹ̀fẹ̀. Bẹ́ẹ̀ ni o gbogbo òòṣà tá a bá ń ṣe àbíyànjú tá a bá ń ṣe tá a yọ tọmọ kékeré sẹ́yìn yóò padà dùn gbàgbé ni. La fi ń kí gbogbo èèyàn síwájú. Tẹ́jí káwọ́ ọmọ kékeré náà mọ̀ ń tẹ́ mọ̀ tá a fi ń wí. Káwọn náà lè fi láwọn tó ń bọ̀ lọ. A lè fi lé wọn lọ́wọ́. Ẹ wá èdè ìletò ètò gangan lẹ́wọ̀ èdè. Lórí ìkànnì Kaya TV Káyàdé lẹ ti ń gbọ́ wọn. Tá a fi kalẹ̀ sí àlejò kan ní ṣètì rọ́tọ̀rọ̀ station yẹn ní Accra Ghana ń bì í. Ibẹ̀ la ti ń já bí ọdún tá a ti ń rọ̀ bí òye. Tá a tún kù bí òjò. Bẹ́ẹ̀ nítorí pé èjì wẹ́rẹ́wẹ́ lè di alẹ́. Òjò wọ̀rọ̀wọ̀ náà lè di òwúrọ̀. Bẹ́ẹ̀ ni o. A tún ti dé bá a ṣe ń dé o. Àwa náà kọ́ lọ́nà látìlẹ́yìn wa. Lórí ayé mi. A ṣe bọ̀ bàbá Rugino nẹ́yìn ẹ̀ nílùú Ghana ń bì í. A sì bá gbogbo ládéládé tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé ká dípẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀. A ṣe pẹ̀lẹ́ mọ́ kẹlẹ̀ kó gbogbo kó da bẹ́rẹ́. Kẹ́sàn ọba kó jẹ òkú pẹ́. Ọ̀la ṣe ènìyàn ò. Ẹ gbọ́ ọdún ni mímí kì í sáfà ìmọ̀ fólókò bẹ́ẹ̀ ni orúkọ tèmi ni Taofeek Shafihin Olapade ọmọ bíbí ìlú Ìbàdàn. Kó bọ́ mọ jẹ́ nílé bàbá tó bí mi lọ́mọ. Wọ́n sọ tòrójú lárí. Ọ̀rẹ́ òdenu. A sì bá àwọn òkè méjì tá a gbọ́dọ̀ gbàgbé. A sì bá àwọn igi méjì tá a gbọ́dọ̀ fojú rí náà. Àwọn náà lòkè méjì tá a gbọ́dọ̀ gbàgbé náà ni bàbá àti ìyá wa. Àwọn aláyé dùn àwọn àbọ̀ wá jẹ́. Bẹ́ẹ̀ ni ọjà dókè lọ́nà náà ká lọ polówó ṣùgbọ́n kí n tó polówó ọjà. Fọ́nfàní yìí tẹ́ ẹ bá fẹ́ polówó ọjà àti iná. Tẹ́ ẹ fẹ́ da kí ni tẹ́ ẹ fẹ́ da papọ̀ mọ́ wa. Ẹ pè wá sórí nọ́mbà +23326087860. Inú ṣe ni ayé ló ń kẹ́. +23326087860. Tàbí kẹ́ pè wá sórí nọ́mbà ẹlẹ́ẹ̀kejì +2335019327336. Ìyàwó ṣe gbẹ. +2335019327336. Ẹ lè WhatsApp wa lórí ẹ̀. Ayé ń kanjú. Bẹ́ẹ̀ ni o. Àwọn ń gbé síra wọn. Ẹ wá èdè létí gangan lẹ́wọ̀ èdè. Mọ̀ ń bọ̀ ẹ jẹ́ ká dókè lọ́nà ká lọ polówó ọjà wa torí polówó tẹ̀rí ẹ̀ gángan làwọn. All over the world. Tẹ́ bá fẹ́ mọ̀ bó ṣe ń lọ káàkiri àgbáyé. Kaya TV Radio jẹ́ kán mọ̀. Ẹ follow orin lóríṣiríṣi ètò tó mọ́gbọ́n wá. Kaya TV Radio ní kẹ́ follow. Ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ ọ̀rọ̀ òṣèlú náà kò gbẹ̀yìn òye. Kaya TV Radio ní kẹ́ follow. Dádì ẹ mọ̀ mi o ẹ like kẹ́ follow ẹ. Kaya TV Radio ní kẹ́ follow. Kaya o Kaya o. Kaya TV Radio ní kẹ́ máa wò kẹ́ máa follow. Ẹ̀lẹ́mbẹ̀ wọn orúkọ tèmi ní Alhaji Ahmed Lukman ìgbà wọn sì Kaya aláṣẹ iléeṣẹ́ Kaya Guest House aláṣẹ iléeṣẹ́ RJ Travel and Tours fẹ́yìn olólùfẹ́ wa àtúmọ̀ tuntun wa báyìí ìlàmú wa fún yín Kaya Radio
gbádùn ẹ̀yin àgbọ̀n wa àbúrò wa ẹ̀yin ọ̀rẹ́ wa lórí Kaya Radio oríṣi ètò láàmú ọmọ wa fún yín lẹ́dẹ̀ mọ́ gbádùn wa dáadáa látòrí sport entertainment politics gbogbo tó ń lọ nígboro lórí social media àmọ́ máa gbá àwọn èèyàn wa àdèmọ́ máa gbá àwọn ọ̀jọ̀gbọ́n wa tó máa bá àyànnà náà ní kọ̀ọ̀kan àmọ́ fún yín ní soccer tips àmọ́ fún yín ní scores àdèmọ́ fún yín ní àwọn tó yẹ pé ẹ tó bá ń jẹ́ fans a lè mọ̀ rí nǹkan tó gbádùn láti mọ tẹ̀lé wa. owó tẹ̀fù dáadáa táwọn ní wọ́n yé o owó tẹ̀fù wá ọ̀dẹ̀ ló fọ́ o àwọn náà mọ̀ wá fún yín o ẹ mọ fọ́lọ̀ wa lórí Facebook lórí Instagram lórí YouTube gbogbo ẹ̀ lágbára Ọlọ́run àwa láàmọ̀ wá ẹ̀yin náà láàmọ̀ bá o Alhaja Ahmed Lukman Kaya lórúkọ tèmi. Kaya TV Radio ní kẹ́ máa wò kẹ́ máa fọ́lọ̀. Èsòro ènìyàn ò ṣe gbẹ́kẹ̀lé o. Ọlọ́run ló tó gbára. Tó wẹ̀ káàbọ̀ padà sórí ìkànnì Kaya TV Kaya Radio. Àgójúlé. Lórí ètò yìí tó wá ẹwà èdè. Èèyàn sọ. Ẹwà èdè àtàṣà Yorùbá. Ìfẹ́ àlejò la. Yorùbá ló láṣà wa lálédè. Àwọn ọlọ́mọ kóòtù òjìrì. Àwọn ọlọ́mọ tó gbọ́ ṣáṣáṣá. Àwọn ọlọ́mọ tọmọlúàbí bí. Ọmọ Yorùbá ẹja ronú. Yorùbá ẹjí ẹ má sùn. Ẹja sùwọ́pọ̀. Nítorí pé ẹ̀kọ́ wọ̀ọ́rùn ìjọ àmọ́ ìsìnkú pa wọn o. Bẹ́ẹ̀ ni o. Lárí ọ̀rẹ́ òdenu. Yorùbá ẹ má gbàgbé ilé. Ẹ má gbàgbé ìpìlẹ̀. Ṣé ẹ mọ̀ yí pé ilé bá dúró dáadáa foundation ni ẹ wò. Ẹ fi sọ wípé amúkùn ẹrù rẹ wá. Ó lókè lẹ́ ń wò ẹ wò ìsàlẹ̀. Ìsàlẹ̀ ló ti wọ̀. Ọ̀rọ̀ Nàìjíríà bí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Àfikọ́ lọ́wọ́ ó ṣàánú wa. Ṣùgbọ́n ìbẹ̀yẹn kọ́ là ń lọ lénìí a fẹ́ pa òwe. A dẹ̀ fẹ́ tú òwe. A sọ bí wọ́n ti mọ̀ òwe wá. Ìwọ tó o bá fẹ́ dá sí ọ̀tọ̀ ọ̀rọ̀ nípa òwe. Àyè wà fún ọ ẹ̀bùn sì ń bẹ fún ọ tó o bá gbà á. Ìwọ sá ti mú nọ́mbà. Òwe tí ń bá pa ń bẹ̀ bí méjì mẹ́ta tó o bá ti gbà á. O ti gbọ́ òwe náà ni o ti gbowó náà nìyẹn o láti lè ṣe wa ń gánà ń bí. Àbọ̀ ṣẹ̀ sí náírà anyway tó bá wà. Bánú sọ màmá bẹ́ẹ̀nìyàn sọ. Òwe lẹ́ṣin ọ̀rọ̀ lẹ́ṣin òwe. Bọ́rọ̀ bá tu wá sọnù ńkọ́. Òwe náà láàfin wa. Ọmọ Yorùbá mò ń kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Alhaji Taofeek Shafihin lórí ètò tá a fẹ́ ṣe lẹ́ni tójú gbà wá láàyè láti ṣe lórí Akasanoma TV. Ẹ má bínú tó dijọ́ mẹ́jọ ẹ máa gbọ́rọ̀ wa àlejò wa gan òjò òjé kan lè wá so tó bá dijọ́ mẹ́jọ ẹ máa wo ìrírí mi ti lọ́sẹ̀ tó ń bọ̀ ètò kan bọ̀ látàbẹ̀rẹ̀ ẹ máa gbọ́ náà tó láǹfààní fún gbogbo wọ́ọ̀dù pátápátá. Òwe lẹ́ṣin ọ̀rọ̀ lẹ́ṣin òwe. Bá a bá ti ń pa òwe náà, a máa sọ bó ṣe ń wúlò lọ́wọ́lọ́wọ́. A máa sọ ohun tó ń ṣẹlẹ̀ lé lórí, ìntẹ́ẹ̀lì ló lé lórí. Bẹ́ẹ̀ ni ọ̀nà tó lè gbà ló. Àti ń tán fi kówé náà jọ. A máa sọ fúnra wa lórí ìkànnì yìí. Lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ni Taofeek Shafihin Olapade ọmọ bíbí ìlú Ìbàdàn. Kó bá máa jẹ́ nílé bàbá tó bí mi lọ́mọ. Mo kí gbogbo àwọn aráàlú Nàìjíríà pátápátá. Pé ìbànújẹ́ ò ní wọlé tẹnìkọ̀ọ̀kan wa o. Gbogbo èyí tó ń jà wá lọ́wọ́lọ́wọ́ Ọlọ́run yóò bá wa ṣẹ́gun ẹ̀. Ọ̀rẹ́ mi máa fi. Omi Nàìjíríà ti rú Ọlọ́run bá wa bu tútù sí o kó tòrò. Ìfẹ́ ojú. Òwe àkọ́kọ́ lórí ètò yìí. Lẹ́yìn ìgbà tá a ti ṣèbà àwọn tó ń fún wa àtàwọn tó ń kọ́ wa. Àwọn tá a gba mímọ̀ kan àbí tá a gba méjì mẹ́ta lọ́wọ́ wọn. Tó la Musa. A ṣe bá yín o. Ẹkún àgbà o. Ẹjọ́jú a ṣe. Torí pé Yorùbá bọ̀ wọ́n ní odò tó bá gbàgbé orísun rẹ̀ ní láti gbẹ ni. Káwa lè máa bẹ̀ fà. Ilẹ̀ yìí tún lè fàbọ̀ fáwọn èèyàn fáwọn tó tún ń bọ̀ níwájú. La fi ń ṣèbá yín o kí bàjú a ṣe o. Òwe àkọ́kọ́ lórí ètò yìí. Àyè wà fún ọ tó o bá fẹ́ ṣe kíni tó o bá dára rẹ lójú pé o mọ̀ òwe o. Bó o bá fẹ́ jẹ òwe tọ̀dọ̀ tèmi. Ó sọ ìtumọ̀ náà ó parí òwe náà. Ẹ nọ́mbà tó o bá mú. Tó o bá wá mú òwe náà. Ó sọ ń tá a lè lo òwe náà lé lórí. Lẹ́yìn ìgbà náà. Ní tí wọ́n fi kówé náà jọ ó sọ tóró rọrùn. Fẹ́lẹ́ olú àorígun àṣà. Nọ́mbà tẹ́ ẹ máa pè sí ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ pè tẹ́ wà ń Ghana. Tòrójú lárí. +23326087860. Ẹnu tán fi. Tàbí kẹ́ pè wá sí nọ́mbà ẹlẹ́ẹ̀kejì +2335019327736. Ayé o. Òwe àkọ́kọ́. Ló ń pa ní ayé. Àwọn àgbààgbà pòwe. Wọ́n sọ báyìí wípé. Ọ̀rọ̀ àfáyé. Ayé mi. Àwọn ni àìjẹ́ gbé orin sílẹ̀ díẹ̀. Ènìyàn ò ṣe gbẹ́kẹ̀lé ayé ṣòro. Òwe àkọ́kọ́ tá a pa lórí ìkànnì lẹ́ni. Ayé ilé o. Ọlọ́run ló tó gbà. Òwe àkọ́kọ́.
àkọ́kọ́ ta fẹ́ pàmbílẹ̀ ní. Àwọn bàbá wa máa pòwe kan wá sọ wípé aṣọ tí owó ọ̀lẹ bá ká, aṣọ tí owó ọ̀lẹ bá ká, òun náà ni ọ̀lẹ ń dà bora. Àyè wà fún wa láti mú nọ́mbà o, òwe pọ̀ nílẹ̀ jaburata o. Yorùbá bọ̀ wọ́n sọ wípé aṣọ tí owó ọ̀lẹ bá ká, ìbéèrè nu. Ìparí òwe náà ni pé òun náà ni ọ̀lẹ ń dà bora. Ìtumọ̀ òwe náà ni pé wọ́n mú òwe náà jáde látara wípé ìwọ̀n eku ni wọ́n tẹ́. Ìtumọ̀ òwe náà nìyẹn o, ìwọ̀n eku ni wọ́n tẹ́. Àbí ká sọ pé bọ́wọ́ eku ṣe mọ́ ní ṣe fi nujú àbí ní ṣe fi bọ́jú. Òwe mẹ́tẹ̀ẹ̀ta ìṣiṣẹ́ papọ̀ mọ́ra wọn. Aṣọ tí ọwọ́ ọ̀lẹ bá ká, aṣọ tí owó ọ̀lẹ tó bá ká, òun náà ni ọ̀lẹ ń dà bora. Ìtumọ̀ ẹ̀ ni pé ṣé bó ti mọ ẹlẹ́wà àṣàpọ̀n, ìtumọ̀ ẹ̀ ni pé bó o bá ṣe mọ ni kó o ṣe, ìwọ̀nba ń tó o bá ní ni kó o lò. Mọ́ yọjú sẹ́ni tó kọ́lé, mọ́ yọjú sẹ́ni tó ra mọ́tò, tó rò mọ́ tó fi kọ́lá àti ẹ̀jọ́. Ìwọ̀nba ń tó o bá ní ni o fi bọ́ ọmọ rẹ, ni o fi bọ́ aya rẹ. In tó bá ní ni o lò. Mọ́tì torí pé lágbájá ra sọ 10 million, ìwọ́dẹ̀ wà ní o ra sọ 2000. O wá fẹ́ kọ́, o fẹ́ bọ́ sí high level, wọ́n náà lọ pààyàn sówó. Mọ́ wàá gba aláàgọ́ sáré. Aṣọ tọ́wọ́ tí owó ọ̀lẹ bá ká, ó náà ni ọ̀lẹ ń dàbora. Ìwọ̀nba tó bá ní náà ni kò dàbora. Ìtumọ̀ náà nù. Wọ́n mú òwe jáde látara wípé ẹni tí ò ní tá à ń pè lọ́lẹ̀, ó fẹ́ raṣọ, bẹ́ẹ̀ náà ni olówó náà fẹ́ raṣọ. Ìwọ̀nba tówó tó bá mú lọ́wọ́ bá ká iná ni ó rà. Ìtumọ̀ ẹ̀ ni pé bólówó bá ń raṣọ 10 million, wọ́n dẹ̀ ní 10,000 lọ́wọ́. Ìwọ̀nba tówó rẹ̀ bá ká, ó náà ni ó rà. Mọ́tì torí ẹ̀ kó lọ jalè. Wọ́n rìn ní òwe náà fún ẹni tí bá ń kánjú tí ń wago aláàgọ́ sáré. Ìwọ̀n eku ni wọ́n tẹ́. Ìwọ̀n bó bá ṣe mọ̀ náà ni kò ṣe ṣe. Mọ́ wago aláàgọ́ sáré kó lọ torí kó sáré kẹ̀kẹ́ kó kọlu mọ́tò. Ìtumọ̀ òwe náà nù. Aṣọ tí owó ọ̀lẹ bá ká ni ọ̀lẹ ń dà bora. Bọ́wọ́ eku ṣe mọ́ ní ṣe fi bọ́jú. Ìwọ̀n eku ni wọ́n ìtẹ́. Òwe mẹ́tẹ̀ẹ̀ta yẹn ṣiṣẹ́ papọ̀ mọ́ra. Àmọ́ sọ fọ́mọ tí bá ń kánjú, abẹ́ni tí bá ṣe pé nǹkan sáré ọ̀la, mo fẹ́ tó lágbájá. Bó bá sáré mọ́tò wàá kọlu kẹ̀kẹ́ o, nítorí pé bí Ọlọ́run ti mú Ọlọ́run kálukú ọ̀tọ̀ọ̀tọ̀. Òwe ẹlẹ́ẹ̀kejì. Òwe ẹlẹ́ẹ̀kejì lórí kàní lẹ́ni. Yorùbá bọ̀ wọ́n sọ wípé a kì í torí pójú baálé fọ́. A kì í torí pé ojú baálé fọ́ ká máa pọmọ ẹlẹ́fọ̀ọ́ àbí ká máa pọmọ ẹlẹ́fọ̀ọ́. Ṣé ẹ mọ̀ wípé tá a bá fẹ́ pe baálé ládùúgbò, a ní ọmọ rẹ̀. Tá a bá fẹ́ pe ọmọ tí baálé bí, a lè pe ọmọ bàbá baálé kó lè dára rẹ̀ mọ́ láàrin àwọn èèyàn tí wọ́n bẹ̀ẹ̀. Ọmọ bàbá aláṣọ ká lè mọ̀ pé òun gangan là ń pè. Wọ́n wá lò lówe pé a kì í torí pé ojú baálé fọ́ ká máa pe ọmọ rẹ̀ lẹ́fọ̀ọ́. Ọmọ bàbá ẹlẹ́fọ̀ọ́jú. Ẹ gbọ́, ọmọ bàbá tí ó fọ́ ojú. A kì í torí pé ojú baálé fọ́ ká máa pe ọmọ ẹlẹ́fọ̀ọ́jú. Àbí àwọn kan tún wá sọ pé ká máa pe ọmọ ẹlẹ́fọ̀ọ́. Ó lè pe ọmọ ẹlẹ́fọ̀ọ́ o, ṣùgbọ́n ọmọ bàbá baálé yẹn gangan ni wọ́n sọ pé a kì í torí pé ojú baálé fọ́ káwá máa fi ojú yẹn máa pe ọmọ rẹ̀ pé ọmọ bàbá ẹlẹ́fọ̀ọ́jú. Ìtumọ̀ ẹnu kí ni ìtumọ̀ ẹ̀ ni pé a má fi èbú ara ẹni bú ni. A kì í tojú wọ́n ní a kì í tojú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án ká. A kì í ti ojú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án ká fi ká. Orí pé èèyàn ẹsẹ̀ mẹ́sàn-án ló ní, ó ní fíńgà mẹ́sàn-án. Ó wá ní 1 2 3 4 5 6 7 8 9 lójú rẹ̀. Ó mọ̀ pé tòun ò pé tẹ́lẹ̀. Ìtumọ̀ ẹ̀ ni pé a kì í ṣe pé a kì í fi èbú ara ní bú ni. A kì í dẹ̀ la ọ̀rọ̀ mọ́lẹ̀ ní ojú ọlọ́rọ̀. A kì í torí pé ojú baálé fọ́
ká máa pe ọmọ rẹ̀ lẹ́fọ̀ọ́ ìtumọ̀ ẹ̀ ni pé má gbàlé báwọn èèyàn lé bó bá rí tó bá ń ṣèkà bó ń wà kínní kan má fi pé kí tiẹ̀ máa bọ̀ nítorí pé èèyàn ń bẹ ní èèyàn. òwe lẹ́sìn ọ̀rọ̀ lẹ́sìn òwe bí ọ̀rọ̀ bá sọnù tán kọ́ òwe náà ni a fi wà bẹ́ẹ̀ ni à ń bọ̀. òwe ẹlẹ́ẹ̀kẹta lórí ètò ẹwà èdè tèmi lórí ìkànnì Kaya TV Kaya Radio. àyè wà fẹ́yìn tẹ́ bá ń bẹ́ ńlé àyè wà fẹ́yìn tẹ́ bá fẹ́ dáhùn òwe tèmi. ẹ̀bùn dẹ̀ wà fẹ́ni tó bá ṣe kíni tó bá dára ẹ̀ lójúpò náà mọ̀ òye àfi ń gbàsà wa ga ni o. ṣùgbọ́n gbogbo ẹ̀ náà gbogbo ẹ̀ bá a bá jòǹgbé ẹ má jẹ́ àjòǹgbé o. ẹ má jẹ́ àgbàgbé ibi tí wọ́n ti bí wa ẹ má jẹ́ àgbàgbé gbogbo ohun àdáyébá ẹ má jẹ́ àgbàgbé ara wa láti dáàbò bora wa tó bá ní dáàbò bora rẹ tẹ́nítẹ́ní tèkísà ń ta àtàn. ṣé ẹ mọ̀ pé ẹlẹ́nu ń rù tẹ́rí yẹn náà ló ní àmúyá rẹ̀ bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni. òwe ẹlẹ́ẹ̀kẹta àlè kì í fẹ́ kí ọmọ ó yè bàbá ọmọ ni kì í fẹ́ kí ọmọ ó kú. ẹ káàbọ̀ tí wọ́n bá ní àlè kì í fẹ́ kọ́mọ ó yè bàbá ọmọ ni kì í fẹ́ kọ́mọ ó kú. ìtumọ̀ ẹ̀ ni wípé ẹjẹ́ adarí òwe yìí sí tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ yìí. àwọn tó fẹ́ kí Nàìjíríà ó tò àbáwọn tó fẹ́ ó dàrú wọn à ní fẹ́ kó tó wọn à ní fẹ́ kí Nàìjíríà ó tò rárá. àwa tá a nílé là ní fẹ́ kí ilé wa ó tú o. ọmọ Nàìjíríà ìtumọ̀ òwe yìí ni pé àlè kì í fẹ́ kí ọmọ ó yè ẹni tí ń jíyàwó níyàwó tó ń bá sùn kò ní fẹ́ kí ọmọ tó ń tọ̀ ń bá ní ó yè kó lè máa bá a máa rí jẹ lọ. bàbá ọmọ náà ni wàá ní fẹ́ kí ọmọ ó kú. ìtumọ̀ ẹ̀ ni kò síbi tó lè lo òwe náà sí. òwe lẹ́sìn ọ̀rọ̀ lẹ́sìn òwe bàbá bọ́rọ̀ bá sọnù ńkọ́ òwe náà la fi wà. òwe ẹlẹ́ẹ̀kẹrin ọ̀nà tẹ́ ẹ lè lòwe sípọ̀ dáadáa jamburata ọ̀nà tẹ́ ẹ lè lòwe náà sípọ̀ bó o bá ṣe máa gbé kalẹ̀ ọ̀rọ̀ náà ló ṣe mọ bó o ṣe fẹ́ gbòwe sí òkè sí. òwe ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹrin tá a sọ lórí ètò yìí òun náà ni òwe tó sọ wípé bílé bá kan lé tí ọ̀dẹ̀dẹ̀ bá kan ọ̀dẹ̀dẹ̀ bá a bá fẹ́ ni níbẹ̀ a kì í tó abẹ́rẹ́. bílé bá kan lé bọ́dẹ̀dẹ̀ bá kan ọ̀dẹ̀dẹ̀ bí wọn bá fẹ́ ni níbẹ̀ a kì í tó abẹ́rẹ́. àgbà ò ní tán lórí rẹ̀. èyí tí wọ́n sọ fún wa lórí òwe yìí ni wípé bílé bá kan lé tí wọ́n sọ ni pé bó bá wà láàrin ọlọ́lá tó wà láàrin bọ̀rọ̀kìnní tó wà láàrin lájélájé tó wà láàrin lọ́rọ̀lọ́rọ̀ bí ò bá ti ṣe ìfẹ́ rẹ lọ́kàn wọn o ò lè tó abẹ́rẹ́ o torí wípé wọ́n àti ẹ̀ ní ràn ọ́ lọ́wọ́ débi pé òrówó tó fi ra aṣọ. bẹ́ẹ̀ ni wọ́n á ní wọn ò fi ọ́ lù òun dárin bó o bá dárin náà ta ni ó bọ̀ gbé. ìtumọ̀ ẹ̀ ni pé bílé bá kan lé bọ́dẹ̀dẹ̀ bá kan ọ̀dẹ̀dẹ̀ fún àbá nífẹ̀ẹ́ ni níbẹ̀ èyàn ò lè tó abẹ́rẹ́ orí abẹ́rẹ́ kódà kò lè torí kí ló tún kéré ju orí abẹ́rẹ́ lọ. wọn à ní mọ̀ pé wà ń bẹ̀ pẹ̀lú ọlá àtìmọ̀ tó o bá ní òun tó ń kàn wà ń bẹ̀ bí aláìsí náà ni. òwe ẹlẹ́ẹ̀karùn-ún èyí tá a fẹ́ pa lórí ètò yìí ìwọ tó bá mọ̀ pé kájọ ṣeré àwàdà kájọ jẹ̀bùn díẹ̀díẹ̀ ìwọ tí 10,000 naira 5,000 naira ò bá ti kéré jù fún ẹ lè pè kájọ fi òwe kájọ fi wọlé kẹ́ mú nọ́mbà tó bá wù yín. ó ṣeéṣe tó bá wá gba àkọ́kọ́ tó gbà lọ àǹfààní fún wa láti pẹ́lẹ̀ kejì o bó bá jẹ 40,000 bí náà kò sí wàhálà ṣùgbọ́n kí àṣà wa àti ṣe wa kásá ti má bàjẹ́. òwe ẹlẹ́ẹ̀karùn-ún àwọn bàbá wa wọ́n máa ń sọ wípé òwe lẹ́ṣin ọ̀rọ̀ lẹ́ṣin òwe bọ́rọ̀ bá sọnù kòwé náà láfi wà. wọ́n á sọ wípé ojú ìyàwó kó tó pó ojú ìyàwó kó tó pó ó sàn ju yàrá òfìfo lọ. òwe ni o ìtumọ̀ ẹ̀ ni pé èèyàn fẹ́ ìyàwó oríṣiríṣi àwọn èèyàn ń fẹ́ ìyàwó ẹ wá rẹ́ nìkan ìyàwó tó máa fẹ́ ìyàwó ìwà jẹ́ pé ojú rẹ̀ jìn
ó jìn kó tó pó. àwa ráwọn kan nú àwọn ọ̀rẹ́ wọn náà wọ́n àti ẹ̀wá rí ìyàwó fẹ́. sáàmù pẹ́ni tójú ìyàwó rẹ̀ jìn kó tó pó. àtẹni tí ò níyàwó tó yẹ pé kí ni wọ́n ń porúkọ ẹ̀ àpọ́n. ta ní yàrá rẹ̀ máa wà fálù. ẹni tó níyàwó tójú ẹ̀ jìn kó tó pó. ó mọ̀ máa rí nǹkan bá sọ̀rọ̀ nù lé tó bá bá wọn yà láàrin ọdún kan yóò máa rí nǹkan gbọ́mọ fún un tí ó bímọ fún un. ó sàn ju yàrá òfìfo lọ, ó sàn ju ẹni tó kàn ní yàrá tó tóbi jàrà tí ò níyàwó kankan ń bẹ̀ lọ. ojú ìyàwó kó tó pó ó sàn ju yàrá òfìfo lọ. òwe lẹ́ṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹ́ṣin òwe, bọ́rọ̀ bá sọnù ńkọ́ òwe náà láfi wá. òwe lẹ́ẹ̀kẹfà tátùnpa lórí ètò yìí. àwọn bàbá wa máa pàwé kan wá sọ wípé ajá tó gùn tá a fojú àbùkù wò lábà. ajá tó gùn nǹkan tó lọ́ǹgì ni wọ́n ń sọ bẹ́ẹ̀ o. ajá tó gùn tá a fi ojú àbùkù wò lábà. ó ń padà bọ̀ wá sí ọdẹ. ó ń padà bọ̀ wá ṣe iṣẹ́ ọdẹ. kí ni ìtumọ̀ òwe náà? òwe tí wọ́n pa yìí bá èmi àti ẹ wí o. ò ń ṣiṣẹ́ lóòótọ́ ò lówó kọ́lé ò sí rí nǹkan kan. ọmọ aráyé wa ń fojú wípé ò tiẹ̀ jẹ́ èèyàn wọ́ lọ́dọ̀ ọkùnrin lọ́dọ̀ àwọn obìnrin. wọ́n ní ajá tó gùn tá a fojú àbùkù wò. ìtumọ̀ ni pé ọmọkùnrin tó wà tó ga tó sì gbọ́nlẹ̀ tá à ń fojú àbùkù pé kò níṣẹ́ wò. tá à ń bu bí nǹkan bá sọnù á sọ pé ò ní. tí ì jẹ́ èso òun ó ń padà bọ̀ wá ṣe iṣẹ́ ọdẹ o. ìtumọ̀ ẹ̀ ni pé irú ajá tó dùn tá a fojú àbùkù wò yìí ó ń padà bọ̀ wá pa ẹran ńláńlá fún wa tá a mọ̀ sọ wípé ajá tá a dẹ̀ lérò pé ò lè ṣe kínni, ta ni ò lè ṣe nǹkan lè gbé nǹkan kan ṣe wá pa ẹran ńlá yìí. Yorùbá àgbà ò ní tán lórílẹ̀ o. ìtumọ̀ ẹ̀ ni pé bí wọ́n bá rò ẹ̀kún kò lè jẹ́yàn lénìí, ìwọ ló padà wá dalé dédé lọ́lá fún wọn tó o bá ti rè láì tó o dẹ̀ dúró tó o tọ́jú mọ́ ibi tó ń lọ, ó padà da àpésìn lọ́jọ́ ọ̀la. ni wọ́n sọ pé ajá tó gùn tá a fojú àbùkù lábà ó ń padà bọ̀ wá ṣe iṣẹ́ ọdẹ. bájábádẹ̀ ti ṣiṣẹ́ ọdẹ yóò dọ́lọ́lá, yóò dẹni àpésìn, yóò dẹ̀ dẹni tí gbogbo aráyé máa gbé ògo fún torí pé ó ń ṣe nǹkan ribiribi fún wọn. òwe lẹ́ṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹ́ṣin òwe, bọ́rọ̀ bá sọnù ńkọ́ òwe láàfin wà. àyè wà fẹ́ni tí ó bá fẹ́ jọyìn láti ṣe kíni, láti jẹba pa òwe, láti bá wa tú òwe pẹ̀lú àwọn owó kékeré kan bíi 10,000 ní òbí ò bá kéré jù. òwe lẹ́ṣin ọ̀rọ̀ lórí ètò yín ètò wa ẹwà èdè náà láwà tá a fi kalẹ̀ sí Accra, Ghana. òwe ẹlẹ́ẹ̀keje, àwọn bàbá wa máa ń sọ wípé ọmọdé kì í níná lé kí tìta má jó. ọmọdé kì í ní iná nílé, ìdáhùn rẹ̀ náà ni pé kí tìta má jó. òwe yìí a lè lò sọ́nà tó pọ̀ dáadáa. a lè lo òwe yìí síbi tó bá wù wá. wọ́n bá ní ọmọdé kì í níná lé kí tìta má jó. òwe yìí wọ́n fi lè ṣe kí ni, a fi lè fúnyàn níwọ́n nì. wípé tó o bá ní baba ńlé tó ń pọ́n bàbá rẹ̀ lé ńlé, ìyẹn ò ní o má pọ́n bàbá oní bàbá lé tó bá dìta o. ọmọdé kì í níná nílé kí tìta má jó. ìtumọ̀ ẹ̀ ni wípé bọ́mọdé bá ní nǹkan tó ń bẹ̀rù ńlé, bó o bá dé àwùjọ ọ̀tá náà, bó o ṣe ń bẹ̀rù tìlé náà ni o máa bẹ̀rù tìta o. má ṣàfojúdi sí tìta nítorí pé odò tá a bá fojú ré ní a máa gbé ni lọ. bó o bá ti mọ̀ pé nǹkan tó burú wà nù ilé yín, nígbàgbọ́ pé nǹkan tó lè pa ọgàn wà ń ta, má ṣàyà gbàǹgbà sí ní tó ń bẹ́ ń ta pé torí ipò ti jálágbára ńlé, agbára tìta ò lè kọ́ ọmọ sọ bẹ́ẹ̀ o, nítorí pé ibi tẹnìkan ti bẹ̀rẹ̀ ibẹ̀ náà ń tẹnìkan ti parí, àbí ibi tẹnìkan parí sí ń tẹnìkan ti bẹ̀rẹ̀ o. òwe lẹ́ṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹ́ṣin òwe, bọ́rọ̀ bá sọnù ńkọ́ òwe láfi wà. òwe ẹlẹ́ẹ̀kẹjọ lórí ìkànnì yìí. àwọn bàbá wa sọ wípé tọ̀sán-tọ̀sán ni mò ń bọ̀. tọ̀sán-tọ̀sán ní pọ́n ìtalẹ̀ lójú,
wọn ní tọ̀sán-tọ̀sán ní pọ́n ìtalẹ̀ lójú tó bá di alẹ́. Adò ló ń jẹ. Àwọn bàbá wa ní tọ̀sán-tọ̀sán ní pọ́n ìtalẹ̀ lójú tó bá dalẹ́ adi olóúnjẹ. Kí ni ìtumọ̀ rẹ̀? Wọ́n fi ìtalẹ̀ wọ́n fi wé pé wọ́n bá di lọ́wọ́ ọ̀sán tó ní kálukú roko tó lu kálukú rodò. Ìtalẹ̀ eré nìkankan tí ràn án lọ́wọ́ jíjẹ máa ń ṣòro fún láti rí. Ṣùgbọ́n tó bá dalẹ́ báyìí gbogbo oúnjẹ tí ó jẹ pátápátá á wọlé wá bá ní. A lè lo òwe yìí fún àdúrà. A dẹ̀ lè lo òwe yìí láti fi lè ta àwọn èèyàn jí yí pé bó ṣe lè wò ó le tó fún ẹ láàárọ̀ yóò padà dẹ̀ fún ọ lọ́sàn-án. Wọ́n á ní oúnjẹ tí ọká máa jẹ ẹnu ọká náà ní bọ́ sí. A lè lòwe náà síbi tó bá wù wá. Ìtalẹ̀ jẹ́ kòkòrò kan tó ṣe yí pé gbogbo ọ̀sán rẹ̀ báyìí yóò máa rìn káàkiri láti máa wá jíjẹ mímu ni. Ṣùgbọ́n nígbà tí ó bá fi dalẹ̀ gbogbo nǹkan tí ó jẹ pátápátá yóò dìde fún bẹ́ẹ̀ ni. Òwe ẹlẹ́ẹ̀kẹsàn-án lórí ìkànnì yìí. Àwọn bàbá wa máa pòwe kan wá sọ wípé mò ń gbọ́n ẹnìkan kì í gbẹnu aláàárẹ̀ sí kínni. Ẹnìkan kì í gbẹnu ọlọ́kùnrùn sí kínni. Ẹnìkan kì í gbẹnu ọlọ́kùnrùn lóògùn. Ìtumọ̀ òwe tí wọ́n pa yìí ni wípé ẹrẹ́ni tára rẹ̀ ò yá, ẹnu rẹ̀ ò yá sóúnjẹ kò yá sóògùn. Ẹ wá ń sọ pé ó sì mú gbùngbùn lẹ́ẹ̀kan náà. Ṣé bó ṣe wá mú tó ṣe gbùngbùn yẹn ǹjẹ́ o ti gbẹ́nu rẹ̀ lóògùn? Ìtumọ̀ ẹ̀ ni pé wọ́n bá ń pè ọ́ síbi ọ̀rọ̀ kan pé wá jẹ́rìí ẹnìkan àbó mẹ́nìkan ó mọ̀ níwọ̀nba díẹ̀ àbẹ́ ti jọ́ rìn tipẹ́tipẹ́ ó wá fẹ́ mọ̀ sẹ̀rí rẹ̀ níbi tí ò ti yẹ kó sẹ̀rí rẹ̀ sọ́ra rẹ̀ jí ó fẹ́ nu ara rẹ̀ wí tó bá lọ sàsọjù lórí ọ̀rẹ́ rẹ̀ bó o mọ̀ déédéé kò ṣe bẹ́ẹ̀ ọ̀rẹ́ rẹ̀ bá lẹ́wọ̀n ìwọ náà ṣe kíni ìwọ náà ń lọ́nu dékẹ́ni tí wọ́n mú tẹnu ara rẹ̀ sọ ní tó ṣe mú gbọ̀n ẹnìkan kì í tẹnu aláàárẹ̀ ṣe kíni ẹnu ẹlọ́kùnrin lóògùn. Òwe lẹ́ṣin ọ̀rọ̀ lẹ́ṣin òwe bọ́rọ̀ bá sọnù ń kọ́ òwe náà láàfin wà. Àwọn òwe tí àwọn bàbá wa tí wọ́n máa ń kọ́ wa àbí tí wọ́n máa ń sọ tí wọ́n bá ń sọ ọ̀rọ̀ kan tàbí méjì àwọn òwe náà máa jẹ́ àǹfààní ńlá fún wa láti dá ṣáṣá nínú mọ́ sọ̀rọ̀ láti fèsì àwọn èèyàn kan lè mọ̀ wá lọ́mọlúàbí àbí láti ṣí wa létí níbi àwọn nǹkan tí a bá ṣe kíni àwọn nǹkan tá a tí a fẹ́ ṣe mistake ńbẹ̀ àbí láti ṣí wa létí láti lè máa pè wá sákèésí àwọn nǹkan wo làwọn bàbá wa máa ń sọ gan. A ní òwe a ní ẹnà a dẹ̀ ní àsámọ̀ kìí ṣe àsámọ̀ tí kíní o àsámọ̀ wà a dẹ̀ ní àpamọ̀ wà tá a máa ń lò nínú ọ̀rọ̀ àsámọ̀ náà dẹ̀ wà tá a máa ń lò nínú ọ̀rọ̀ a ní àwọn ẹ̀sà ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni a ní òwe nǹkan bíi mẹ́rin tí mo dákọ̀ yìí ipa wo ni wọ́n ń kó nínú ayé wa. Òwe ó jẹ́ nǹkan kan tó ṣe wípé ó máa ń jẹ́ kí èèyàn gbọ́n ṣáṣá ó máa ń jẹ́ kí èèyàn mọ̀rọ̀ sọ kì í jẹ́ kí èèyàn ó sọ̀rọ̀ jù a máa tani jí kéèyàn má bàa jìn sọ́fìn. Àwọn ọmọ èèyàn àwọn àbá wa ọmọ Yorùbá wọ́n á dẹ̀ máa lo òwe láti fi rí àdánwò kúrò nínú ayé wa bóyá wà láàrin àwọn èèyàn tó ṣe wípé a lè sọ èdè wa ń bẹ̀ a lè sọ òyìnbó ń bẹ̀ torí pé gbogbo èdè tá a bá gbọ́ ni wọ́n gbọ́ ṣùgbọ́n tó bá yẹ pọ́ máa adúláwọ̀ lẹ́ni tó ń bẹ ń bẹ̀ tó jọmọ Yorùbá tó mú òwe ẹ lè pa òwe fún tí ó fi mọ̀ yí pé ibi tó ń wà yìí léwu ẹ lè pa òwe fún tó lè mú là kúrò nínú àdánwò ẹ dẹ̀ lè pa òwe fún kó má bàa jí lówó ẹ lè pa òwe fún kó má bàa bọ́ sọ́wọ́ 419 ẹ lè pa òwe fún látara yí pé kó má bàa jìn sọ́fìn nítorí pé òun nìkan náà ni ó gbọ́. Àsámọ̀ kí ni àsámọ̀ jẹ́ nínú àárín ilẹ̀ Yorùbá? Òwe a máa tú ọ̀rọ̀ dáadáa nítorí pé omi máa ń gùn dáadáa omi ò sì gùn a máa parí ọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà káwọn onílàákàyè máa ń mọ̀ wípé nǹkan tí wọ́n sọ lélẹ́yìn. Ṣùgbọ́n àsámọ̀ àwọn bàbá wa máa lo àsámọ̀ láti fi wọ́ọ̀nù èèyàn kí ni ìtumọ̀ wọ́ọ̀nù gan? Ìtumọ̀ wọ́ọ̀nù lédè Yorùbá láti fi kóyàn níjànú
kó mọ̀ bá kó sínú àdánwò. àsámọ̀ wà lélẹ́yìí kì í gùn rárá. àsámọ̀ ṣókí ó fẹ́ fara pé òwe ni kò í ṣe òwe. àsámọ̀ tí wọ́n bá wá pa fún ọ yìí bí wọ́n sọ fún ọ yìí pé iná ilé lọmọ ẹranko yá gbẹ̀yìn, àbí tí wọ́n ní tájá bá lógún ọdún tẹran ògún ní í ṣe. ẹ jẹ́ filẹ̀ ó jẹ́ lọ sọ́ra rẹ bájá bá lógún ọdún tẹran ògún ní í ṣe. tó o bá jẹ́ ni tó àsámọ̀ ni wọ́n pọ̀ fún ọ o, wọ́n àti ìpòwe fún ọ o. àsámọ̀ agbára, àsámọ̀ tó ṣe yí pé ẹni bá létí yóò ti mọ̀ yí pé kò sọ́gbọ́n tẹ́ ẹ fẹ́ dá nǹkan yóò lè já mọ́ yín lọ́wọ́. ẹni tó sọ̀rọ̀ yẹn ni yóò já mọ́ lọ́wọ́ torí pé ó ní bàbá ń gbẹ́jọ́. wọn ní bájá bá lógún ọdún ẹjẹ́ filẹ̀ erémọdé ló ń ṣe iná alé òun lọ́mọ ẹran kó yá gbẹ̀yìn. bájá bá lógún ọdún ẹran ògún ní í ṣe. yeyeyeye bàbá ńlá àsámọ̀. àwọn àsámọ̀ téèyàn ò gbọ́dọ̀ fojú kan abẹ́rẹ́. wọ́n jẹ́ oyè yìí pé ilé ò ṣàdédé dúró bí ò bá sọlá foundation. tó bá rí igi tó bá wà lókè tó ń rúwé kó lè ṣàṣedé dúró bí ò bá sọ lẹ́ẹ̀kan àti gbogbo àwọn egbò tó wà lábẹ́ rẹ̀. gbégbò bá ti lọ́ndì igi ńkọ́ ilé igi wó dànù. àsámọ̀ nìyẹn. àsámọ̀ bí wọ́n bá pàsámọ̀ fún yàn wọ́n á máa fi oògùn pàsámọ̀ fún yàn. wọ́n á máa fi àmì ara pàsámọ̀ fún yàn. wọ́n á máa fi kíkí pàsámọ̀ fún yàn. bóyá o wà ń bì kan àwọn tó ń bẹ ń bẹ alágbára ni wọ́n. o wá fẹ́ wọ ọbẹ̀ gẹ́gẹ́ bí ọmọ òde ìní. sọ́rọ́ àwọn tó ń bẹ ńlẹ̀lẹ̀ yẹn bó bá rẹni tó bá fẹ́ràn rẹ dáadáa nínú àwọn àgbàlagbà ń bẹ ó lè pa àsámọ̀ fún ọ kó má bàa tẹ́jú ilẹ̀ mọ́lẹ̀ nítorí pé àwọn tó ń bẹ ńlẹ̀lẹ̀ ẹ̀gún ni wọ́n tí wọ́n máa ń gúnyàn lẹ́sẹ̀. wọ́n dẹ̀ lè gúnyàn pa. ẹni bá wá pàsámọ̀ fún ọ àsámọ̀ tó bá pa fún ọ wẹ́rẹ́ yóò fi tọ́ jí. eléyìí ni ò ní jẹ́ kó o tẹ́jú ilẹ̀ mọ́lẹ̀ lọ́dọ̀ àwọn àgbààgbà tó jókòó nítorí pé nǹkan ń bẹnu ayé o. tábà ní a máa dákọ̀ ẹ̀nà náà fẹ́ fara pé òwe. ẹ̀nà ó fẹ́ fara pé òwe díẹ̀ ṣùgbọ́n ẹ̀nà gbogbo èèyàn kọ́ ló mọ ẹ̀nà o. ẹ̀nà dàbí èdè kan ní èdè tí wọ́n pè ní ẹ̀nà. bẹ́ẹ̀ ni èdè kan ní èdè tí wọ́n pè ní ẹ̀nà. ẹ̀nà dẹ̀ lélẹ́yìí ó dàbí ọ̀rọ̀ sísọ ni. ẹni tó bá gbọ́ ẹ̀nà tó mọ ẹ̀nà dáadáa tó bá ti dáwùjọ àwọn tí bá máa ń sọ ẹ̀nà gbogbo àwọn tó bá wà ń bẹ̀ ó dákẹ́ nítorí pé ó jọ èdè ìlú ni ṣùgbọ́n ẹni bá létí tó bá mọ ẹ̀nà ló lè gbọ́. sórí ìkànnì a máa sọ onírànà àwọn nǹkan bẹ́ẹ̀ fúnra wa. ẹwà èdè lètò ètò gbọ̀ngàn lẹ́wà èdè àṣà ilẹ̀ Yorùbá ìyẹn nílùú Ghana bíi láti ń kọ́ra wa nítorí pé ká má bàa gbàgbé ilé. ẹ ṣé àdúpẹ́. òwe ẹlẹ́ẹ̀kẹwàá látún sọ lénìí. àwọn bàbá wa máa sọ wípé òtítọ́ kì í ṣìnà. òtítọ́ kì í ṣìnà. kí ni túmọ̀ ẹ̀? òtítọ́ ẹ̀ ń bá ń sọ òtítọ́ kò lè ṣìnà láíláí. irọ́ ní ń dorí kọgbó. òtítọ́ kì í ṣìnà o. ọ̀rọ̀ òtítọ́ kì í ṣìnà ṣe bí ẹja fi wọ́rọ̀ bàbá wa Sunday Igboho. ẹja fi wọ́rọ̀ gbogbo ọmọ Yorùbá pátápátá tí wọ́n ń pe ra wa sákèsí. ẹja fi wọ́ ọ̀rọ̀ gbogbo àwọn tó jẹ́ pé alákìkanjú ni wọ́n tán sòdodo táyé ò fẹ́ jẹ́ kí wọ́n gbọ́rọ̀ wọn nítorí pé irọ́ ló ń tà tí wọ́n ní bí rọ́bà lọ lógún ọdún ọjọ́ kan ṣoṣo náà ni òtítọ́ bá wọ́n á ní eré tí ajá fogún ọdún sá ni irin fàájì ni fún ẹṣin. nígbà bàbá wa Sunday Igboho ń sọ̀rọ̀ ńjọ́ kínní àná lọ́mọ Yorùbá ẹjẹ́ ṣe báyìí ẹjẹ́ ṣe báyìí ọ̀rọ̀ náà dá wàhálà alẹ́ ńgbà náà òtítọ́ wọn sọ ṣùgbọ́n létà pẹ̀lú ìṣòro tó títọ́ torí pé ń bá ń sọ òtítọ́ á kojú ọ̀pọ̀lọpọ̀ ìpèníjà bó o bá jó olóòótọ́ ọ̀rẹ́ rẹ̀ ó gbógun tì ọ́ o kódà tó o bá ṣọ́ra wọ́n lè rán ọ sí lẹ́wọ̀n bóyá o bá ṣọ́ra dáadáa wọ́n lè pa olótìtọ́ a máa kú o bó bá tètè nífura ni ò ní kú ṣùgbọ́n látara a máa sọ òtítọ́ rẹ tọ́lọ̀ ń bá ń rí ọ jẹ́ kéèyàn náà máa rí ọ ní tó bá ń sọ jẹ́ kó jẹ́ òtítọ́ dénú
wọ́n ní òtítọ́ kì í sì nà irọ́ ní stekini irọ́ ní ti ní dùgbò irọ́ ní máa ń dorí kọgbó ṣùgbọ́n gbà tí òtítọ́ dé tán kọ́ ẹni pé bàbá Sunday Igboho Ọlọ́run gbà wọ́n lẹ̀ ibi tí wọ́n ti wà ibi tí látara òsọ òtítọ́ nínú ló ń gbé wọn lọ síbi tí wọ́n ń lọ báyìí tí ó jẹ́ bi dáadáa gẹ́gẹ́ bí tiwọn náà tó ń kìlọ̀ fún yàn pé má ṣe nǹkan báyìí má ṣe nǹkan báyìí ẹni tó ń sọ fún tí ò gbọ́ ọjọ́ tí àdánwò bá dé bẹ́ẹ̀ ni tó ń kìlọ̀ fún ọjọ́ náà ni ó mọ̀ yìí pé òtítọ́ lọ̀rẹ́ mi ń bá mi sọ kò mọ̀ sí náà irọ́ tí mo wá ń pa fọ́rẹ́ mi ti tì mí lùgbó báyìí làwọn bàbá wa fi máa ń sọ bẹ́ẹ̀. òwe ẹlẹ́kọ̀ọ́kànlá tí màá pè lórí ètò yìí àwọn bàbá wa pa òwe kan máa gbọ́ òwe yìí o wọ́n ní ènìyàn tí ò sunwọ̀n ní tú ìlú ẹni tí ò dára ẹni tí ò dáa rárá ènìyàn tí ò sunwọ̀n ìtumọ̀ ẹ̀ ènìyàn tí ò dáa ìtumọ̀ rẹ̀ ènìyàn tí ò wúlò ènìyàn tí ò sunwọ̀n ní tú ìlú ajá ránhùnránhùn ní pa ikún èèyàn lè kàwé o èèyàn dẹ̀ lè kéwú èèyàn dẹ̀ lè kọ́ iṣẹ́ bẹ́ẹ̀ ni kí wọ́n máa lọ́tún kí wọ́n máa lọ́sì kó dáa níṣẹ́ ọwọ́ rẹ̀ kó dẹ̀ dáa níwèé àbí kéwú àbí n tó mọ̀ káyé ò mọ̀ dáadáa ṣùgbọ́n nínú inú rẹ̀ òun gan mọ̀ pé òun ò sunwọ̀n òun ò dáa ènìyàn tí ò sunwọ̀n ní tú ìlú bó ṣe wá dáa tó náà gbogbo iṣẹ́ ọwọ́ rẹ̀ bí ìlú ó ṣe dàrú ni ó máa ṣe wọ́n ní ajá ránhùnránhùn ní sìkìrì ní ń pa ikún ìtumọ̀ ẹ̀ ní wípé ẹni tẹ́ ẹ fojú di wípé ò lè jẹ́ nǹkan kan ó ní ó padà wá dẹni tí ó wàá túlù ṣe àwọn ọmọ tẹ́ lérò pé wọ́n á lè gòkè àwọn ní ó padà wá gbèjà àlú àwọn èèyàn tẹ́ lérò pé wọ́n padà tún nǹkan ṣe àwọn gan ni ó mọ bàá jẹ́ náà fi sọ pé ènìyàn tí ò sunwọ̀n òní máa ń tú ìlú ká ajá ránhùnránhùn ní pa ikún ìtumọ̀ ẹ̀ ni pé olówó ọlọ́lá àwọn èèyàn bọ̀rọ̀ kìíní tá a tì í wájú tá a lérò pé wọ́n ò tún nǹkan ṣe wọ́n lè má lè túnṣe kán bàjẹ́ o ẹ wá wọ àwọn ọmọ aláìníyàá àwọn ọlọ́dẹ tí ò ní nǹkan kan àwọn tí ò lólùgbèjà tó yẹ pé wọ́n gbójúlé ọlọ́run ọba wọn tẹ́ ẹ lérò pé wọ́n à lè jẹ́yàn àwọn ni wọ́n padà wá tún lù ṣe ṣe é rí báyìí nígbà tí ìlú nàìjíríà ń dàrú lọ́wọ́ àwọn tá a tì í wájú ò lè ṣe é agbára wọn ò gbé mọ́ gbogbo àwọn tó wá jẹ́ mẹ̀kúnnù tí wọ́n jẹ́ pé wọ́n à ní nǹkan kan àwọn náà wá ń jẹ́ olùgbèjà ara wọn ìtumọ̀ ẹ̀ ni pé àwọn tẹ́ ẹ pè lẹ́nu ránran tí ò lè jẹ́yàn àwọn gangan ni wọ́n wá fẹ́ túlù ṣe báyìí ènìyàn tí ò sunwọ̀n ó ní máa ń tú ìlú ajá ránran ní máa pa ìkún òwe lẹ́sìn ọ̀rọ̀ lẹ́sìn òrè báwà bá sọnù kọ́ òwe náà láfi wà. lórí ìkànnì Kaya TV kárí dùn ní ẹtì gbà wá tá a fi kalẹ̀ sí Accra Ghana ń bì ìyẹn láti ń já bí ẹnu tà ti ń rọ̀ bí òwe. iṣẹ́ àdúpẹ́ bẹ́ẹ̀ sì ń bá mi share bẹ́ẹ̀ sì ń bá mi tẹ̀ like ẹ ṣé ibi tẹ́ ti ń mówó kò ní bàjẹ́ tẹ́ ti ń ra data náà kò ní bàjẹ́ o. gbogbo iṣẹ́ tó ní kálukú wa ṣe pátápátá náà lájèrè rẹ̀ àní ṣiṣẹ́ fúnníṣẹ́ ṣe wọ́n àní jí wa gbé wọn àní jọmọ rẹ gbé wọn àní jọkọ rẹ gbé o àní sìnrìn. òwe ẹlẹ́ẹ̀kejìlá tí mo fẹ́ pa pẹ́tò yìí tó débi táàtì lọ fi kọ́. àwọn bàbá wa sọ wípé ọmọ tí ó sìn ìyá ọmọ tí ó sìn ìyá tí ó sìn bàbá ẹ máa gbọ́ gbogbo ọmọ nàìjíríà ẹni tí ò bá ti láyà akẹ́bọjẹ ò gbọ́dọ̀ bá wọn jẹ áyán o ọmọ tí ó sìn ìyá tí ó dẹ̀ sìn bàbá rẹ̀ kò ní bá wọn dúró níbi ọ̀kẹ́rẹ́ tí ń sẹ̀ ọmọ tí ó sìn bàbá rẹ̀ ọmọ tí ó gbẹ̀yìn bàbá rẹ̀ tí ó dẹ̀ gbẹ̀yìn ìyá rẹ̀ kò ní bá wọn dúró níbi ọ̀kẹ́rẹ́ tí ń sẹ̀ ẹ gbọ́ kí lọ̀kẹ́rẹ́ gan-an tán sọ̀rọ̀ bá
ẹni tí ò bá ti lóògùn àrìnyà má lọ jáyán o. Òótọ́ ni gbogbo àwọn Boko Haram pọ̀ ń tà lọ́tún lósì. Bó o bá ti lágbára kan tó o gbéjúlé, bí wọ́n bá ń sọ pé oko ọdẹ yá láti lọ kojú Boko Haram, má tẹ̀lé wọn o. Ọmọ tí ó sìn ìyá tí ó sìn bàbá kì í bá wọn dúró níbi ọ̀kẹ́rẹ́ tí ń sẹ̀. Ẹni tí ó sìn ìyá tí ó sìn bàbá kì í bá wọn dojú bọ bí Boko Haram wà wọn ràn anybody ń ṣẹ́ o. Àwọn tó bá tó gbangba sùn jẹun lọ fàdúrà ràn wọ́n lọ́wọ́. Wọn lọ́mọ tí ó sìn ìyá tí ó sìn bàbá kò ní bá wọn dúró níbi ọ̀kẹ́rẹ́ tí ń sẹ̀. Ẹgbẹ́ kí ni ọ̀kẹ́rẹ́ gan? Gbogbo alámọ̀ pé bí ọ̀kẹ́rẹ́ bá ń sẹ̀ lóko, bó bá ń sẹ̀ pé àwọn èèyàn ni mo ti gbóko dáadáa. Bọ́kẹ́rẹ́ bá ti ń sẹ̀, àṣírí nǹkan kan lọ̀kẹ́rẹ́ ń tú. Tí wọ́n ń tú àṣírí nìkan la mọ̀. Ó lè jẹ́ òjòlá ló ń bẹ ń bẹ̀. Ó lè jẹ́ eku ló ń bẹ ń bẹ̀. Ó lè jẹ́ àgbọ̀nrín ló ń bẹ ń bẹ̀. Ó dà lè jẹ́ wípé ẹkùn ló ń bẹ ń bẹ̀. Ọ̀kẹ́rẹ́ tí bá ń sẹ̀ báyìí, àṣírí àwọn ẹranko ni mò ń tú. Wọ́n á ní ẹmọ tí ó sin bàbá tí ó sin ìyá kì í bá wọn dúró níbi ọ̀kẹ́rẹ́ tí ń sẹ̀. Gbogbo alamọ̀ wípé bó o bá dúró síbẹ̀, ó ṣeé ṣe kó ṣe pé ibi tó dúró sí ni nǹkan tí ọ̀kẹ́rẹ́ ń sẹ̀ lé lórí wà. Bóyá ejò ni kó mọ̀ bà wá pọ̀. Tó bá fẹ́ wá gbẹ̀yìn bàbá àtìyá rẹ̀, bó o bá gbọ́ pé bí Boko Haram ti ń rìn, dákun mọ́ bá wọn rìn bẹ́ẹ̀ o. Ẹni tí ò bá ní ìyá kì í dégbò ẹ̀yìn. Òwe Yorùbá ló sọ bẹ́ẹ̀. Òwe lẹ́sìn ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹ́sìn òwe. Bọ́dọ̀ bá sọnù kọ̀wé náà láfi wà. Àwọn bàbá wa máa ń pa òwe kan, wọ́n á sọ wípé bí a bá fẹ́ pa òkété, ojúṣe rẹ̀ là á kọ́kọ́ dí. Àwọn bàbá wa ń pa òwe ńlẹ̀ Yorùbá o. Bá a bá fẹ́ pa òkété, ojúṣe rẹ̀ là á kọ́kọ́ dí. Òwe yìí bá Nàìjíríà wí lọ́wọ́lọ́wọ́ yìí. Bá a bá fẹ́ kí ìyà àti ìṣẹ́ ogun Boko Haram ó tán Nàìjíríà, àwọn tó ràn wọ́n lọ́wọ́ là á kọ́kọ́ wádìí wọn lẹ́ẹ̀kọ́kọ́ kó kúrò lórílẹ̀. Ìgbà yẹn lẹ́ẹ̀bẹ̀ràn wí, ìgbà yẹn nílùú ó tó rójú o. Bá a bá fẹ́ pa òkété, ojúṣe rẹ̀ là á kọ́kọ́ dì. Ẹ wá já lọ bí òwe náà. Àwọn bàbá wa ní bá a bá fẹ́ pa òkété, gbogbo alámọ̀ pé òkété oríṣiríṣi ni wọ́n, mẹ́ta ni wọ́n. Àbí ká ní méjì, a ní ewu dúdú, a dẹ̀ ní àfin tótó, a ní ewu jù. Gbogbo alámọ̀ pé ewu jù tá a mà sí ewu dúdú, oníyàrá bíi 10 ni, ó lè lójúṣe 3. Bọ́ àfin tótó kì í ní ju ojúṣe kan lọ àbí 2. Bẹ́ẹ̀ ni tá a bá wá fẹ́ pa òkété, tó mọ̀ pé òkété wà nínú ihò yìí, dandan ni kó kọ́kọ́ wá ojúṣe rẹ̀. Tó bá ti wá ojúṣe rẹ̀ yẹn, wàá wá lọ fi nǹkan dì lọ́hùn. Torí pé tó bá lọ tú ojúṣe rẹ̀, òkété yóò fò jáde mọ́ ọ lọ́wọ́, wàá jẹ́ pé gbogbo wàhálà rẹ̀ já sásán nù. Wọ́n á ní bá a bá fẹ́ pa òkété tẹ̀dẹ̀ fẹ́ mẹ́ran délé, ojú ìṣe rẹ̀ lẹ́ẹ̀kọ́kọ́ lọ dí o. Bẹ́ẹ̀ bá fẹ́ fọ Nàìjíríà mọ́, gbogbo àwọn bíi tẹ́ mọ̀ kó lè jẹ́ pé àwọn kọ̀ràn mí àwọn kàndánù rẹ̀ sí, àwọn ni ẹ kọ́kọ́ lọ pè. Ẹ bèrè ní tí wọ́n fẹ́, ní tẹ́ ẹ bá lè ṣe tí wọ́n fi da. Bẹ́ẹ̀ bá yọ òkúta kúrò nínú ẹ̀wà, àdàlú làdàlú ó mọ jẹ́ o. Tẹ́ ẹ mọ̀ pé lọ́dọ̀ ráìsì àtẹ̀wà yóò jẹ́ oyè yín pé ráìsì àtẹ̀wà ló ń sè. Ṣùgbọ́n jọ ẹ bá lọ sí àdàlú tẹ́ ẹ fi epo sí fata sí, àbí tẹ́ ẹ ṣèwà tẹ́ ẹ fi epo sí tẹ́ ẹ fata sí, yóò jẹ́ oyè yín pé àdàlú lórúkọ mi ó ṣeé ṣe kẹ́ ẹ jẹ òkúta nù rẹ̀, àwọn kàndánù rẹ̀ sí. Bẹ́ẹ̀ bá yọ kúrò, ẹ sì máa pàkúta nù ráìsì lọ. Òwe lẹ́sìn ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹ́sìn òwe. Bọ́rọ̀ bá sọnù ńkọ́ òwe náà láfi wà. Àwọn bàbá wa máa pa òwe kan, wá sọ wípé bóró bá ń kún yùmùyùmù, bí orò bá ń kùn mùkùnmùkùn, àbí ẹni bí orò bá ń kùn kó bá ń kùn yùmùyùmù, ẹnu obìnrin kọ́ là á ti gbọ́ o. Bóró bá ń kùn yùmùyùmù, ẹnu obìnrin kọ́ là á ti gbọ́. Ìtumọ̀ ẹ̀ ni wípé
bí ìlú Nàìjíríà bá dáa bí ò bá dáa àwọn ará àtakọ́ ni ó sọ fún wa àwa náà mọ bí ẹsẹ̀ ti ń ta wá. bẹ́ẹ̀ ni o bóró bá ń kùn yùmùyùmù ẹnu obìnrin kọ́là àti gbọ́ bẹ́ẹ̀ ni oníkálukú mọ ibi tí bàtà ti ń ta lẹ́sẹ̀. òwe ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún ayayaya ẹ jẹ́ n kọ́kọ́ dókè lọ́nà kí n lọ polówó ó dà pé mo sì ní táìmù díẹ̀ jẹ́ kó máa lọ bẹ́ẹ̀. bí orò bá ń kùn yùmùyùmù ẹnu obìnrin kọ́là àti gbọ́ bẹ́ẹ̀ ni o kò sóbìnrin tó sọ pé orò ń kùn òun wà ń bẹ̀ irọ́ ni o orò bá ń kùn yùmùyùmù ẹnu obìnrin kọ́là àti gbọ́. ayayaya òwe ẹlẹ́ẹ̀kẹrìndínlógún àbí òwe ẹlẹ́ẹ̀kẹẹ̀dógún àwọn bàbá wa sọ yí pé kò wí kò fọ̀ kò wí kò fọ̀ kì í délé ẹjọ́ kò wí kò fọ̀ kì í délé ẹjọ́ ẹgbọ́n kí ni ìtumọ̀ kò wí kò fọ̀. àwọn bàbá wa máa sọ̀rọ̀ kan lẹ̀ yóò bá wọn sọ yí pé ó sojú mi wọ́n á ní 25 years nínú ẹ̀wọ̀n ọlọ́mọdé àṣírú ẹ̀ wọ́n wá ní kò wí kò fọ̀ kì í délé ẹjọ́ o ìtumọ̀ ẹ̀ ni pé ohun tí ò bá ti kàn ọ́ má torí bọ̀ ọ́ ohun tó bá ti máa ń pa rẹ̀ má bá wọn dá sí i má jókòó ń bẹ́ẹ̀ bèlè ń ta ṣe pé ó máa ṣàlàyé pé bó ṣe rí leléyìí ní tó bá fún mẹ́ tó bá fi ṣàlàyé ọ̀rọ̀ díẹ̀ wípé bí nǹkan báyìí ṣe rí leléyìí àjẹ́ pé wàá bá wọn délé ẹjọ́ rò bẹ́ẹ̀ ni òwe lẹ́sìn ọ̀rọ̀ lẹ́sìn òwe bọ́rọ̀ bá ti sọnù kò wé náà láàfin wa àǹfààní wà fẹ́ni tó bá fẹ́ wọ orí ètò náà àǹfààní wà fẹ́ni tó bá fẹ́ wọ orí ètò náà apálá òwe ibẹ̀ náà la wà tá a ti ń kọ́ra wa ní òwe àtàṣà ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni a máa fa àwọn òwe náà a fi máa yanjú àwọn nǹkan kan tí ń ṣẹlẹ̀ láàrin wa a máa lò sí ibi tá a lè lò sí a sì fi máa bá ń tá a bá fẹ́ bá wí kí gbogbo kó lè dára náà ni ẹ ṣé lórí ìkànnì Kaya TV náà lẹ́wà ẹ ṣé àdúpẹ́ ẹ ṣé gan ẹ ṣé gan. òwe tí mo pa lẹ́ẹ̀kan sí ní ìrún pé kò wí kò fọ̀ kì í bá wọn délé ẹjọ́ gbogbo ohun tí ò bá ti kàn mọ́ yọjú sí tó bá fi mú ọ tó fi ṣàlàyé pé ojú mi ló ṣe 25,000 ló san tó bá ti dé kóòtù kò wí kò fọ̀ kì í bá wọn délé ẹjọ́ ẹni tí ò sọ tí ò sojú rẹ̀ wọn à ní pé kó wá bá wọn ṣẹ̀rí pé kí ló rí o òwe àwọn bàbá wa máa ń ṣí wa létí gangan. òwe ẹlẹ́ẹ̀kẹrìndínlógún àwọn bàbá wa sọ wípé béèyàn bá ní àyà béèyàn bá ń láyà púpọ̀ béèyàn bá láyà púpọ̀ tó nígboyà tó gbóyà dáadáa wọ́n ní kó fojú bíntín kún o bó bá gbóyà dáadáa béèyàn bá láyà púpọ̀ àwọn bàbá wa ní kó fi ojú bíntín kún. kí ni ìtumọ̀ ìgboyà? ìtumọ̀ ẹ̀ ni pé bó o bá lo láyà o lè dojúkọ àwọn alágbára kan tí wọ́n ń dà wọ́n kan láàmú o láyà o lè sọ̀rọ̀ níbi báyìí lẹ́niwíẹ̀ o láṣìírí tó o lè lò tó o fi lè gbára rẹ nínú àdánwò àbí gbẹ lòmíì rántí wípé ìjọ o bá ti lè pera rẹ lálágbára ọjọ́ náà lọ́mọ ará yóò ti máa wá ìdí agbára tó o lò láti mọ bí wọ́n ṣe bà á jẹ́ ṣùgbọ́n bá a bá fara wa pamọ́ wọn à ní mọ lẹ́fù tó wà ìyẹn nìdí túmọ̀ ẹ̀ ní wípé béèyàn bá láyà púpọ̀ kó máa fi ojú bíntín kún o ìtumọ̀ ẹ̀ ní pé bó bá láyà púpọ̀ máa ṣe bí èpò ò mọ nǹkan kan máa ṣe bí èpò ò láyà kó má lọ tì ọ́ sẹ́nu kìnìún tó ju nǹkan tó lérò lọ ìwọ lè lágbára kó lágbára agbára tajá láti lè dojú kọjá kó má lọ tì ọ́ sí ẹnu kìnìún so mọ̀ pé kìnìún burú ju ajá lọ ìwọ ló mọ level tó ń bẹ lára rẹ bó o bá láyà púpọ̀ máa fi bẹ̀rù díẹ̀ kún kó má bàa ṣe kíni kó má bàa tì ọ́ sẹ́nu kú bó yẹn ṣe lọ.
òwe lẹ́sìn ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹ́sìn òwe, bọ́rọ̀ bá sọnù ńkọ́ òwe náà láàfin wà. nítorí pé àwọn òwe táwọn bàbá wa máa ń pa wọn a máa sọ wípé wọ́n ní mo kọ́gbọ́n orí mi, èmi mọ̀ pé mi ò kàwé. àwọn bàbá wa wọ́n á ní ìwé lágbà lóòótọ́ o, ọgbọ́n orí dẹ̀ ló jẹ́ bàbá fún un. bó o bá jẹ́ ni tó bá gbà rìn àti sọ̀rọ̀ rẹ àti ṣe rẹ ó máa yàtọ̀ sí bí gbogbo àwọn yòókù ṣe máa ń ṣe. wọ́n fi sọ wípé ọmọ àgbà leléyìí, eléyìí yàtọ̀ sí ọmọ lásán. eléyìí ṣe àwọn ọmọ tó ṣe wípé ẹ lè máa fi ojú àbùkù wò nítorí pé ọmọ tó ní ẹni ńlé ni. bẹ́ẹ̀ ni ẹ ń bá dẹ̀ ní ẹni ńlé yóò rántí wípé òun ò gbọ́dọ̀ tẹ́ mọ́lẹ̀ nítẹ̀kùtẹ̀ nítorí pé ẹ ń bá ní baba ńlé á kọ́ tọ́jú bàbá ń baba. èèyàn tẹ́ bá rí tí bá ń pọ́n àgbàlagbà lé ń ta ó ní bàbá ńlé náà ni. èèyàn tẹ́ bá rí tí bá ń pọ́n ìyá lé ń ta ó ní ìyá ńlé ni. ọ̀pọ̀ èèyàn tẹ́ bá wá ń rí tí bá wá di wípé wọ́n ń bú ìyá oníyá, wọ́n ń bú bàbá ń baba, wọ́n ń pa bàbá ń baba, ẹ má bá wọn wí o, wọ́n ní ìyá ńlé ni o. nítorí pé ìyá wọn kọ́ ni ìyá wọn, wọ́n ti sọ ìyá wọn dìdàkudà, wọn à lè pọ́n ọ lé ń ta torí pé àwọn náà pọ́n ìyá wọn lé, wọn à lè pọ́n bàbá wọn lé. Yorùbá ló làṣà, àwa la ní ṣe, ẹ má jẹ́ àṣà ó bàjẹ́. ọ̀tọ̀ ní ẹ̀sìn, ọ̀tọ̀ ní àṣà. gbìyànjú kó protect ara rẹ dáadáa, má protect ara rẹ láti lè fi ba ayé àwọn èèyàn jẹ́. protect ara rẹ láti fi dáàbò bo ara rẹ àtàwọn ọmọ ènìyàn, kó lè bá a máa lékún sínú agbára àti ìmọ̀ tó ń bẹ nínú ara rẹ. agbára máa ń bàjẹ́ o, nǹkan kan ń bẹ yọkan ni tó lè ba gbogbo agbára jẹ́. ṣùgbọ́n bó bá jẹ́ olódodo ó máa lékún sínú ọgbọ́n àti ìmọ̀ àti agbára ni. mọ́ wá owó láti fi lè ba ayé èèyàn jẹ́, mọ́ wá agbára láti lè fi ba ayé àwọn èèyàn jẹ́. nítorí pé ibi títí tẹnìyàn kan parí sí ibẹ̀ ní tẹlòmíì ti bẹ̀rẹ̀. agbára méjì ló ń wà, ọ̀tọ̀ lóògùn, ọ̀tọ̀ lágbára. tó bá jẹ́ olóògùn tó ń já ewé tó ń já egbò, má fojú di alágbára o. ọ̀pọ̀lọpọ̀ alágbára wọn kì í jáwé já egbò, àṣẹ ni wọ́n máa ń pa. ọ̀ràn dẹ̀ lélẹ́yìí, ọ̀pọ̀lọpọ̀ wọn jàmọ́ tí wọ́n ní àbí àwọn ìjọ tí wọ́n ní wọ́n ẹ̀ ṣe èèyàn o. ọ̀pọ̀lọpọ̀ tó ń bẹ lábẹ́ aṣọ wọn ó ju ewé àtegbò tí wọ́n ń já lọ. kó o tó já 5-6 àwọn máa pàṣẹ fátẹ́gùn ni, ẹyọkùn sì máa jẹ́ yọkùn, òdò sì máa jẹ́ òdò. kó o tó lo porí lágbájá, o porí làkàṣègbè, bọ̀wọ̀ fágbà kó o lè lékún nú ọgbọ́n àti ìmọ̀ ara rẹ. èyí tó ń bẹ lára rẹ bí ò bá tó, pẹ̀lú ìwà àti àṣà ilẹ̀ Yorùbá, ìwà rẹ tó bá wù dáadáa, àwọn àgbàlagbà lè lékún sí wọn látara nǹkan tó ní, látara pé ò yájú, wọ́n á fún kún ètò ń bẹ lára rẹ̀, ó sì tún lékún sí i. ṣùgbọ́n ọjọ́ bá ti gbójúlé pé ntó gbójúlé tó gbágbá agbára lélele yìí, ọjọ́ náà ni wọ́n wà bí wọ́n sì bàá jẹ́, òun tó ń parẹ́ nínú ayé nu. Yorùbá ló láṣà o, ẹ má jẹ́ àbá àṣà wa jẹ́. lórí ètò yìí lé ní àníri jù báyìí lọ lórí ètò tèmi. ṣùgbọ́n àǹfààní wà fẹ́ni tó bá fẹ́ gba ẹ̀bùn nílé iṣẹ́ wa lé ní o, mo fààyè lẹ̀. bó bá gba òwe 3 nú òwe tí n bá pa, òwe tó bá béèrè nọ́mbà tó bá mú láti 17 to 20, bẹ́ẹ̀ ni láti 17 to 20, òwe ẹyọ kan tó bá gbà máa fún 10,000. tó bá fẹ́ continue sí tó bá tún gbẹ́lẹ̀ kejì ó di 20,000. bó bá dẹ̀ tún lọ bẹ́ẹ̀ ó di 30,000. nítorí pé àfẹ́ káṣà wọ́n bàjẹ́, àwọn kan náà ló ń sponsor wa wípé ẹ jẹ́ ká máa gbé àṣà wa lárugẹ. àwọn kan bẹ tán ní jù wá lọ táwọn náà fi tí wọ́n ná sí ọ̀tún tí wọ́n ná sósì láti lè pé wọ́n fi ràn ọmọ ànábì ádámù lọ́wọ́ àbí àfihàn wa lọ́wọ́. ìdí eléyìí àyè wà fẹ́ni tó bá fẹ́ pè wọlé. ẹ dákun ẹ jẹ́ kí n lọ polówó ọjà náà. ìpolówó tẹ rí ẹ̀ ń gángan ní àgúnmu òwò, àti pé gbogbo àwọn iṣẹ́ tẹ́lẹ̀ tá à ń ṣe lọ́wọ́ yìí àwọn èèyàn kan náà ni wọ́n ń ṣe onígbọ̀wọ́ wa tí wọ́n ń ṣe agbátẹrù rẹ̀. ẹ ṣe àdúpẹ́, ẹ jẹ́ ká yára dé òkè lọ́nà. ṣàtìgbọ́ nípa ìpín ṣàtìgbọ́ ẹ bá máa sọ pé ó gbọ́ ṣàtìgbọ́ ìpín United Ventures ṣàtìgbọ́ ẹ bá máa sọ pé ó gbọ́ ṣàtìgbọ́ ẹja ló lè ròyìn omi ó dá mi lójú ọ̀pá ló lè ròyìn ìlú kò ríra nínú ìpín United Ventures ṣàtìgbọ́ ìpín United
Ventures ilé-iṣẹ́ kan gbòógì tí wọ́n ń ta mọ́tò ọlọ́yẹ ti ìgbàlódé onírúurú mọ́tò tẹ́ ẹ bá fẹ́ ló ń bẹ nínú iṣẹ́ tiwọn bíi Toyota Camry Toyota Corolla Honda Venza Sienna Mercedes-Benz àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ ra mọ́tò tàbí tẹ́ ẹ fẹ́ yá mọ́tò ilé-iṣẹ́ The Queen United Venture wọ́n ò bá yín gbé dé ibikíbi tẹ́ ẹ bá wà tàbí ẹ̀yin tẹ́ ẹ fẹ́ tara ṣàṣà débi tẹ́ ń lọ àǹfààní tún wà fún wa láti gbé Uber ní ilé-iṣẹ́ wọn pẹ̀lú owó tí ò gani lára a tún lè yá yín ní mọ́tò ọlọ́yẹ gidi lówó tí ò ní mú ìpani lára wa bákan náà ilé-iṣẹ́ The Queen United Venture tún ta gold lónìrànràn 18 karat kó dáńtọ́ yẹtí obìnrin ẹ̀gbọ́n tẹsẹ̀ àti ti ọwọ́ aago ọwọ́ gidi fún obìnrin àti ọkùnrin lọ́mọdé àti lágbàlagbà fún ẹ̀yin tí ẹ bá fẹ́ bá wa dòwò pọ̀ ní ìlú Nàìjíríà àdírẹ́sì wọn ni Beyo Mind Auto Car opposite Excellent Hotel ọgbà àgùdà Lagos àbí ẹ̀yin tí ẹ wà ní Ghana Accra Lomé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ kàn sí ilé-iṣẹ́ wọn tó wà ní Kaya TV Radio tí wọ́n wà ní Alajo Kanashi Turoturo Station Accra Ghana tàbí kí ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ tún lè fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sórí +2335 9528 2533 +2335 9528 2533 tàbí +2. ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa ẹwà èdè. ẹ jẹ́ kí n mú òwe yìí jẹ́ kí n mú dé orí ogún ká tó bọ́ kúrò lórí òwe náà. òwe ẹlẹ́ẹ̀kẹtàdínlógún tá à ń pè ní 17. òwe ẹlẹ́ẹ̀kẹtàdínlógún àwọn bàbá wa máa pè wọn sọ wípé tútù ni ẹja yé ká tútù ò ní ẹja rọrùn láti ká tútù ò ní ẹja yé ká kékeré ni eré sísá yẹ ẹṣin. kí ni òwe yìí ní ṣe nínú ayé wa tútù ò ní ẹja ó rọrùn láti ká wọ́n ní kékeré ni eré sísá yẹ ẹṣin. ìtumọ̀ ẹ̀ ní wípé bó o bá ti dàgbà tó o ti ń wọ 50 70 tó o ti ń wọ 80 máa rántí wípé ohun tó lè fa ọmọdé ṣe tẹ́lẹ̀ ó lè fàgbà ṣe mọ́ o wọ́n bá wá ń sọ pé nǹkan báyìí ṣe báyìí wọ́n bá òun náà ni o lè ṣe mọ́ wọ́n á ní tútù ní ẹja yé ká kékeré ni eré sísá yẹ ẹṣin. òwe ẹlẹ́ẹ̀kejìdínlógún àwọn bàbá wa sọ wípé ọba ní ń pẹ̀kun oyè ọba jíjẹ ní ń pẹ̀kun oyè láàrin ìlú ọmọ ìyá ní ń pẹ̀kun mọ̀lẹ́bí ọba jíjẹ ní ń pẹ̀kun oyè bá a bá ti mú ọba bá a mú olùkọ́sì tá a mú sàkọ̀tún tá a mú ìyálóde tá a mú gbogbo ẹ̀ àbí àti ẹ̀ tí kọ́kọ́ máa wọn yẹn síwájú kí ló kù lẹ́yìn rẹ̀ ọba ló kù wá ní ọba ní pẹ̀kun oyè jíjẹ ọmọ ìyá ní pẹ̀kun wọ́n ní ọmọ ìyá ní pẹ̀kun mọ̀lẹ́bí. òwe lẹ́sìn ọ̀rọ̀ lẹ́sìn òwe bọ́rọ̀ bá sọnù ń kọ̀wé náà láàfin wà. òwe ẹlẹ́ẹ̀kọkàndínlógún òwe ẹlẹ́ẹ̀kọkàndínlógún 19. Yorùbá bọ̀ wọ́n ní a kì í pète ọ̀nà ẹnìkan kì í pète ọ̀nà rírìn káyọ̀ ti ẹsẹ̀ kúrò a kì í pète ọ̀nà káyọ̀ ti ẹsẹ̀ kúrò. ìtumọ̀ ẹ̀ ni wípé òwe yìí náà ló tún sọ táwọn bàbá wa sọ wípé òòṣà tá a bá ń ṣe tá a bá yọ tọmọdé kúrò ó máa ń dohun gbàgbé ni ẹ̀kọ́ tá a bá ń kọ́ tá a bá yọ tọmọ kékeré kúrò a máa dohun gbàgbé wọ́n fi wá sọ yìí pé a kì í pète ọ̀nà káyọ̀ ti ẹsẹ̀ kúrò ohun gbogbo tó bá fẹ́ ṣe mọ́ yọ àwọn ọmọ rẹ sẹ́yìn o sọ mọ̀ yìí pé atakóró wọnú àdó kan ò lè gbọ́mọ ẹ̀wọ́ atakóró wọnú àdó kan ò lè gbé ọmọ rẹ̀ wọ́ nínú àwọn bàbá wa sọ wípé gbogbo ète tó bá fẹ́ pa pátápátá má yọ ti tàwọn ọmọ rẹ kúrò bó o bá ń dáàbò bora rẹ má gbàgbé ìyàwó rẹ àtàwọn ọmọ rẹ o a kì í pète ọ̀nà ká yọ ti ẹsẹ̀ kúrò ńbẹ̀ nítorí pé bí ẹ bá la ọ̀nà bí ẹsẹ̀ ò bá rin ọ̀nà yóò padà digbó ni a kì í pète ọ̀nà ká yọ ti ẹsẹ̀ kúrò. òwe ogún tá a fẹ́ pa lénìí lórí ètò yìí
lórí ètò ẹwà èdè Yorùbá àti àṣà wa. àwọn bàbá wa sọ pé afàdá ha abíyá a fi àdá ha abíyá. kò mọ̀ pé kí ni ẹni tó mú àdá tó fi ń ha abíyá rẹ̀ tó fi ń ha irun ní abíyá rẹ̀ kò mọ̀ pé ó hàn lẹ́yìn. ìtumọ̀ ẹ̀ ni pé ẹni tó fi orúkọ rẹ̀ pamọ́ tí ń dàlú Nàìjíríà rú nínú olóṣèlú ni àbí láàrin àwọn èèyàn lásán kò mọ̀ wípé gbogbo bóun ṣe ń ṣe pátápátá làwọn èèyàn kan mọ̀ lẹ́yìn wọn á ní afàdá abíyá kò mọ̀ wípé ó hàn lẹ́yìn. ìtumọ̀ ẹ̀ ni pé ẹni tó ń yàgbẹ́ tó ń wòdì ọmọ kékeré tó ń yàgbẹ́ tó ń wòdì àgbàlagbà níwájú sí kò mọ̀ páwọn èèyàn kan ń wò ó náà lẹ́yìn ni. ìtumọ̀ ẹ̀ ni a fi àdá hanú abíyá. ẹni tó ń fi àdá tó fi ń fa irun abíyá rẹ̀ kò mọ̀ wípé àdá tó ń fi hanú abíyá ìbóhùn ṣe ń fi ha ló ń là òun lára ló ń hàn lẹ́yìn àwọn èèyàn rí. ìtumọ̀ ẹ̀ ni pé bẹ́ẹ̀ ṣe ń yọ só òun náà là ń yọ gbọ́. ọ̀tá fàsókè rí odó borí bọ́ba yóò rí ọ̀tọ̀rún wò ẹ́ àṣírí kan òbò làwọn bàbá fi wá pa lówe yìí pé a fi àdá abíyá kò mọ̀ yìí pé àdá tó ń fi abíyá yìí ó ń hàn ní ẹ̀yìn. ẹ ṣé àdúpẹ́. lórí ètò yìí lè ní àní rí jù báyìí lọ tó bá tún di lọ́sẹ̀ tó ń bọ̀ á tún mú òwe míì láti 20 tó fi máa dé 40 lórí ètò yìí. bá a bá sì ṣe ń pa òwe náà láàmú sọ ìwúlò òwe náà láti mọ sọ ohun tó ń ṣẹlẹ̀ sí lọ́wọ́lọ́wọ́ tó bá mu àti ibi tí wọ́n ti kó òwe náà wá ní tí wọ́n fi kó òwe náà jọ lórí ìkànnì náà ni. mo wá sọ pé ààyè wà fẹ́ni tó bá fẹ́ jẹ owó tó bá mọ òwe dáadáa tó fẹ́ gba owó lọ́wọ́ lórí ìkànnì yìí ààyè wà fún ọ. òwe ẹyọ kan 10,000 ni tó bá gba òwe tèmi. bó bá wá lágbára tó bá gba méjì 20,000 máa fún ojú ẹsẹ̀ ni màá ní o sẹ́ndì àkáǹtì rẹ. eléyìí fi ń rí ọ pé ojúlówó ọmọ Yorùbá ni ọ. òwe tó bá wá mú tó bá mú nọ́mbà ní tó bá mú níbẹ̀ tó o bá ti gbà mí ní fún ọ o. ṣùgbọ́n tó o bá ti gba òwe náà tó o dẹ̀ sọ ohun tí òwe náà ń ṣiṣẹ́ lé lórí ní tí wọ́n fi kó òwe náà jọ ojúlówó ọmọ Yorùbá ni ọ́. ẹ ṣé àdúpẹ́. broda wa sọ́ọ̀lì tí n bá ṣe mistake ẹ ṣé àdúpẹ́ o. àǹtí mi 12 ni mo rí ń bẹ̀ o ẹ ṣé. gbogbo apátápátá là á kéré ìdílé ojú òní tiwa lórí ìkànnì Kaya TV Kaya Radio tá a fi kalẹ̀ sí Accra Ghana ibẹ̀ làwà tàti ń jábí ẹ̀dùn tàti ń rọ̀ bí òwe. yókùn tún di ẹjọ́ mẹ́jọ orúkọ tèmi ni Alhaji Taofeek Shafihin Olapade ọmọ bíbí ìlú Ìbàdàn tó bá máa jẹ́ ńlẹ̀ bàbá tó bí mi lọ́mọ. ẹ gbọ́ àṣegbé ò sí o àṣepamọ́ ló wà bí gbogbo wa bá ṣe ń ta bá ṣe lénìí yóò dìtàn lọ́la. gbogbo ẹni tó ń ran ọjọ́ iwájú Nàìjíríà lọ́wọ́ ayé ò ní gbàgbé rẹ̀ gbogbo ẹni tó dẹ̀ ń bà á jẹ́ náà ayé ò ní gbàgbé rẹ̀ náà fi sọ wípé ọba tó jẹ́ tí ìlú tòrò ayé ò ní gbàgbé o èyí tó dẹ̀ ṣe kíni tó jẹ́ tí ìlú bàjẹ́ ayé ò ní gbàgbé ẹ̀ náà tó fi pòwe pé ìmọ̀dò ò ní sóní. wọ́n sọ wípé bí mọ̀dó bá ṣe bí ẹlẹ́dẹ̀ àbàlújẹ́ ni bẹ́rù bá wá jọba ń kọ́ èèyàn ò ní kù kan òwe àwọn bàbá wa yìí ló ń ṣẹlẹ̀ nílẹ̀ Nàìjíríà lọ́wọ́ o. ìmọ̀dó ti ṣe bí ẹlẹ́dẹ̀ báyìí o ó ti bàlújẹ́ o ẹrú ti wá ṣe kíni ẹrú ti dọba èèyàn òkú kan mọ̀ tẹ́ wá rí pé ọmọlúàbí Nàìjíríà ni wọ́n ń pa báyìí wọ́n ní ìmọ̀dó bá ṣe bí ẹlẹ́dẹ̀ àbàlújẹ́ bẹ́rù bá jọba èèyàn ò ní kù kan ìtumọ̀ ẹ̀ ni pé àwọn tó ń bẹ lórí oyè gbogbo ẹni tó wà nínú ipò lọ́wọ́lọ́wọ́ báyìí tó lágbára àti ṣé tí ò ṣe àwọn gangan ni wọ́n ṣe kíni wọ́n ń ṣe bí ẹlẹ́dẹ̀ àwọn gangan náà lẹ́rú tí wọ́n fẹ́ ṣe kíni tí wọ́n ń pa ojúlówó ọmọ Nàìjíríà ó ń bọ̀ wá kàn yín mọ̀kànmọ̀kàn ni o kò sẹ́ni tí kò ní panu wa o ọ̀nà tí ó gbà wá ló pọ̀ ọ̀nà tí ó gbà wá náà ló sì yà kó ń kálukú ṣe ń tẹ́mi rò ó fi gùn àṣẹlẹ̀ làbọ̀ wá bá yókù tó jọmọ ẹjọ́ ẹ̀ṣẹ̀ àdúpẹ́ ire lójú owó rí ire lámọ̀ rí o ó dàbọ̀. bánú sọ máa béèyàn sọ ìfẹ́ àníjù láyé ń fẹ́ ìfẹ́ àníjù bó mọ̀ ń pa ni ọ̀rẹ́ mi máa fi inú wénú ìfẹ́ ojú láyé ń fẹ́ ṣe bójú lárí ọ̀rẹ́ òdenu yárọ́bì ọba tó la Mùsá dákun wá gbà wá lọ́wọ́ ọ̀tá wa ọba tó la Yusufu gbé wa borí ọ̀tá wa ìjà
yàgò yú yàdá fi òyà.